هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى. Ọba tí ó dá wa ní àti ara erùpẹ̀ ilẹ̀, ó dá wa látàrí kí a lè bá fi sìn ní òdodo. Gbogbo ohun tí ó jẹ́ ká mọ ìjọsìn ní ìjọsìn Ọlọ́run kò tì wá, ìyẹn ni jíjẹ mímu àlàáfíà. Ọlọ́run ní kí a máa rí ní ìrọ̀rùn. Èyí náà tó ní ohun tí ó yẹ ká fi mọ̀ ń p'Ọlọ́run ọba nìkan ṣoṣo ní ìjọsìn tọ́ sí. Báwa ṣe wá mọ̀ yìí náà, dájúdájú ìkẹ́ Ọlọ́run ọba ni, a dúpẹ́ fún Ọlọ́run lérí ẹ̀. Ọlọ́run kó wa lọ́pẹ́ tí a dá fún lérí ẹ̀. Àdéhùn ẹ̀ ní pé tí a bá dúpẹ́, òun ó ṣàlékún oore Ọlọ́run tí ń bẹ lára wa, Ọlọ́run kó ṣàlékún ẹ̀. K'Ọlọ́run má ṣe wá ní kèfèrí. A jẹ́rìí pé Ọlọ́run ọba kan ṣoṣo ni. A jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ni Ànábì. K'Ọlọ́run kó bá wa kí Ànábì wa Muhammad, òun àtàwọn ará ilé ẹ̀ láwọn ẹni tí wọ́n sin Ọlọ́run ọba pẹ̀lú ẹ̀, àti àwọn sàhábà rẹ̀ ní àtòkè délẹ̀ wọn láwọn ẹni tí wọ́n gbé ìgbésí ayé wọn ní ti owó, àlàáfíà àti ẹ̀mí, wọ́n gbéjú fún Ọlọ́run ọba. K'Ọlọ́run jẹ́ kí al-qiyamah kó sú wọn, kó dáa, kó dùn fún ọjọ́ ayé wọn lọ. Àwọn tabi'in tí wọ́n pawọ́ lé wọn fi dé gbogbo àwọn àfáà pátá tí wọ́n ti lọ, Ọlọ́run kó bá wa ṣe bẹ́ẹ̀ fún àwọn náà. Àwọn náà ń lọ ní ìjọ kan á di òkú. Ìgbàkígbà tá bá dòkú Ọlọ́run, àárín àwa àti ìrẹ́ Ọlọ́run ọlọ́mọdé ó bàjẹ́, ọlọ́mọdé ó kan. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ìkẹ́ Ọlọ́run lérí wa ó pọ̀. Nínú ìkẹ́ Ọlọ́run ọba ní pé Ọlọ́run sọ pé ká máa kó nínú ọlá bọ́ sínú ọlá, à ń kó nínú ìdẹ̀ra bọ́ sínú ìdẹ̀ra. Léyìí tí Ọlọ́run fi kẹ́ ìjọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kò pẹ́ kan nísìn Ramadan, àyájọ́ ẹ̀kú oṣù tó lọ́lá ni. Oṣù tó tẹ̀lé òun náà tún lọ́lá bákan náà. Yẹn pé àwẹ̀ mẹ́fà ń bẹ nínú ẹ̀ tí Ọlọ́run fi kẹ́ ìjọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àtúwà ń bẹ nínú oṣù ìkẹ́lọ́lọ́ báyìí tí a mọ̀ sí oṣù Dhul-Qiyada, léyìí tí Dhul-Hijjah tí ń kanlẹ̀kùn bọ̀. Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé inna iddata ash-shuhuri 'inda Allah 12 shahran fi kitabillahi yawma khalaqa as-samawati wal-ard minha 4 hurum dhalika ad-dinul qayyim fala tadhlimu fihinna anfusakum faqatilu al-mushrikina kaffatan kama yuqatilunakum kaffah wa'lamu anna Allaha ma'al muttaqin. Ọlọ́run ní inna 'iddata ash-shuhuri 'inda Allah 12 shahran fi kitabillah yawma khalaqa as-samawati wal-ard. Ọlọ́run ní òǹkà oṣù lọ́dọ̀ èmi Ọlọ́run látijọ́ tí mo ti dá ayé, tẹ́yìn èyí mọ̀ kà fi mọ bó ti yẹ kẹ́ sin èmi Ọlọ́run ọba. Ọlọ́run ní 12 ni yawma khalaqa as-samawati wal-ard. Látijọ́ t'Ọlọ́run ti dá sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì tá mọ̀ sáyé, Ọlọ́run wá ní minha 4 hurum. Láàrin àwọn oṣù méjèèjìlá, àwọn oṣù mẹ́rin kan bẹnú ẹ̀ tó jẹ́ oṣù ọ̀wọ̀, oṣù èèwọ̀. Oṣù kíni? Ọ̀wọ̀. Oṣù kíni? Èèwọ̀. Gbólóhùn pé ó jẹ́ ọ̀wọ̀ ni wípé a ní láti bọ̀wọ̀ Ọlọ́run nínú ẹ̀. Gbólóhùn pé ó jẹ́ èèwọ̀ ni wípé àwọn nǹkan kan wà tá a bá ń ya ọmọ ìta ń bẹ̀, tá a bá dénú oṣù yìí a gbọ́dọ̀ ṣe kíni? A gbọ́dọ̀ dán wò. Ọlọ́run ní fala tadhlimu fihinna anfusakum. Àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ bá jẹ́ alábòsí èèyàn láyé fẹ́mi ara yín àtọba tó dá yín àti fọ́mọlàkejì yín, Ọlọ́run ní ẹ má dán wò. Ẹ má ṣe kíni? Ẹ má dán wò náà oṣù mẹ́rẹ̀ẹ̀rin. Oṣù wo ni? Dhul-Qiyada, èyí tá wà náà lọ́wọ́lọ́wọ́, di Dhul-Hijjah, èyí tí a fẹ́ wọnú ẹ̀ ní àìpẹ́, àti Muharram tó tẹ̀lé fi á kan oṣù Rajab. Àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn ńkọ́ èèwọ̀ ni kí a ṣàbòsí ara wa nínú ẹ̀, àní àwa gangan fúnra wa ká ṣàbòsí ẹ̀mí ara wa, àbí ká ṣàbòsí ọmọlàkejì wa, àbí ká ṣàbòsí ọba tó dá wa gangan. Àbòsí mẹ́ta tó wà láyé náà nìyẹn. Mélòó? Mẹ́ta tó wà láyé òun náà nìyẹn. Tó bá ṣàbòsí ẹ̀mí ara rẹ̀, ò ní gbádùn gbèsè ayé ẹ̀, ó sì ní gbádùn al-qiyamah. Tó bá ṣàbòsí ọmọlàkejì, òun tó àwọn ògbẹ̀ tó ẹ̀ lọ́dọ̀ ẹ̀, kò sọ́nà tó lè gbà. Tó bá ṣàbòsí ọba tó dẹ́ bí ń pé kó sí nǹkan mí lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run ò ní yáàfi ẹ̀. Àbòsí mẹ́ta
èèwọ̀ ni fún mùsùlùmí pé kó dán wò pàápàá jùlọ nínú oṣù tí a wà ní inú ẹ̀ yìí báyìí kọ́lọ́hún kó ṣamọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa. èyí táwa mẹ́nubà níwọ̀nba òun náà ni oṣù tí ó dojúkọ wa tí a fẹ́ wọnú ẹ̀ ní Dhul-Hijjah. Kí ni ọlá tí ó wà fún oṣù náà lápapọ̀ pàápàá jùlọ mẹ́wàá tí àkọ́kọ́ lóṣù Dhul-Hijjah tí a fi mọ ọlá náà ẹ ká gbọ́ ohun tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ibn Abbas radiyallahu anhuma òun ló gba ẹgbàá wá èyí tá a mọ̀ sí Abdullah bin Abbas. ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí òun ló gbà wá látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. qala ó sọ báyìí ó ní qala Rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ọba tí a gbọ́dọ̀ ṣe méjì sí ìjẹ́ òjíṣẹ́ ọ̀sọ̀ gbólóhùn yìí. òjíṣẹ́ Ọlọ́run ọba tí a gbọ́dọ̀ gbọ́rọ̀ ẹ̀ ká sọ pé a gbọ́rọ̀ ọbẹ̀ sọ gbólóhùn yìí. òjíṣẹ́ Ọlọ́run ọba tó ṣe ká ní pé tó bá sọ pé o gbàgbọ́ nínú ìgbésí ayé ẹ̀ o ṣe mùsùlùmí mọ́ ọfẹ́ sọ̀rọ̀ yìí. òjíṣẹ́ Ọlọ́run tó já sí pé tá máa ń wẹ́ni tó jẹ́ olódodo tó mọ Ọlọ́run sì jù láyé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló fẹ́ sọ̀rọ̀ yìí. òjíṣẹ́ Ọlọ́run tó ṣe ká ní pé tá máa sọ pé yẹn nífẹ̀ẹ́ yẹn láyé o ní láti nífẹ̀ẹ́ ju rẹ̀ lọ àtìyé àti bàbá ẹ̀ àti gbogbo àwọn ọ̀rẹ́ pátá òun ló fẹ́ sọ̀rọ̀ yìí báyìí. tó bá já sí kó bá nígbàgbọ́ bẹ́ẹ̀ nú ẹ̀mí ẹ̀ gbọ́n tí Ànábì Muhammad fẹ́ sọ sallallahu alayhi wa sallam. Ànábì ní ma min ayyamin Ànábì ní kò sí ọjọ́ kan nínú ọjọ́ tí ẹ̀ ń lò láyé níbi ọjọ́ kan nínú ẹ̀ Ànábì ní kò sí ọjọ́ náà nígbà tẹ́ ń lò láyé àwọn ọjọ́ tá a sì ń lò láyé èyí tó dájú ń bẹ ní pé iṣẹ́ kan la máa ṣe nínú àwọn ọjọ́ náà. Ànábì wa ní al-amalu salihu fiha tó já sí pé nínú àwọn ọjọ́ ayé tó ń lò náà sẹ́ ó fi ṣiṣẹ́ dáadáa kan níṣẹ́ tó ní ọlá nínú àwọn ọjọ́ náà. wọ́n ní bó ṣe ṣe tó yẹn ahabbu ila Allah min hadhihi al-ayyam. iṣẹ́ náà bó tilẹ̀ wù kọ́lọ́wọ́n ọba kó nífẹ̀ẹ́ síṣẹ́ náà tó lọ́dọ̀ ẹ̀ pé ó ṣiṣẹ́ náà dáadáa Ọlọ́run fẹ́ràn. Ànábì ní a lè fi wé ìfẹ́ tí Ọlọ́run ọba tí ó ní sí àti dáadáa iṣẹ́ náà tí ó ṣe dáa tó fi wé àwọn iṣẹ́ tó ṣe nínú àwọn mẹ́wàá tí ń bẹnu Dhul-Hijjah láti ẹnu Ànábì Muhammad sallallahu alaihi wasallam. àpapọ̀ Yorùbá láti bẹ̀rẹ̀ ọdún fi dìsín ọmọ Ọlọ́run lọ́kan ọmọ ń pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni. òun kírun lásìkò fìkan fi kíkan ìrun duha òòjà láfira àwọn náfìlà tí a máa ń mú wá ká tó kí àyílà òfò ẹ̀dá èyí tá a máa ń kí lẹ́yìn ẹ̀ gbogbo àwọn nàwáfìlì òmùwá sàrà òṣìbó ti yẹ kó ṣe bẹ́ẹ̀ lọ́dún àwọn iṣẹ́ tọ́lọ́run tó nífẹ̀ẹ́ sí tó bá ṣe bẹ́ẹ̀ dájúdájú iṣẹ́ tó nọ́lá ni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí. bó ṣe wá nọ́lá tó tọ́lọ́run nífẹ̀ẹ́ sí yẹn sẹ́ èyí tó fẹ́ ṣe inú mẹ́wàá ti àkọ́kọ́ ní Dhul-Hijjah ńkọ́ ọlá tí ń bẹ ń bẹ a lè fi gbé tàwọn onítọ̀hún Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ju àwọn tọ̀hún lọ. gbà tí Ànábì Muhammad sallallahu alayhi tó sọ̀rọ̀ yìí báyìí fáwọn sàhábà àwọn sàhábà wá gbígbá kan lẹ́mi wọn wíwo ń pè báwo ló ṣe jẹ́ àwọn ní Ànábì àwọn dàn òpó láwọn gbólóhùn kan tó mú ìbéèrè wá kí láwọn gbólóhùn náà wọ́n ní Ànábì walal jihadu fi sabilillah. Ànábì ká sọ pé a tó fẹ́ ja ogun sí ojú ọ̀nà tọ́lọ́hun gan àlú lè fi wí òun náà lọ́lá tó kò ní ọlá tó ṣẹmọdá ń pè lógun ogun ní pé mo gbé ẹ̀mí mi jó fún wọn kèfèrí tí n bá pa ẹ́ mo pẹ́ ọ bá pa mí mo pa ẹ́ òmí náà pa ẹ́ kó gbé mi ẹjọ́ bẹ́ẹ̀ ẹnikẹ́ni kan lè ṣe o. bá a ṣe wà ń bí tẹ́bá ní ó yá nísìn àmọ́ ẹni tí ó sá o ẹni tó sá dánmọ́ rẹ̀ ń gbé ìdà nílọ́dún ẹ èmi gan nídà ẹni tó bá kọ́ra wọn láti àwọn méjèèjì lèmọ́dá lè ajilillah nítorí tọ́lọ́run ọba ẹni tí ó dúró náà mùsùlùmí àṣà alẹ́ṣà ni. àwọn sàhábà wọ́n gbọ́ yí lérí pé àwọn bọ́ sójú ogun wọ́n fi jà ìdà fi jagun kódà nínú nǹkan tí a kà ń bẹ nínú àwọn sàhábà tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ogun Uhud táwọn ogun tó le jù tó gbóná máa mùsùlùmí jù láyé ogun Uhud. nínú ogun yìí náà ti ká eyín kọ̀ọ̀rọ̀ Ànábì mẹ́rin
wọ́n ti ká eyín ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ibẹ̀ náà sàhábà tó ti ká ní pé bọ́ sójú ogun náà bí tó ti ń jagun lọ ó jagun títí wọ́n bí apá ẹ̀ ti ọ̀tún apá náà wúlò mọ́. Ìgbà tó gbọ́ tí ṣètọ́nù tó kígbe pé wọ́n ti pa ànábì wa Muhammad o wọ́n ti pa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ṣètọ́nù kígbe bẹ́ẹ̀. Ìgbà tó ń tọ̀ ń gbọ́ wọ́n ní kí lóun tó ń ṣe láyé ìhun tó mú ọdẹ pa ànábì èmi náà kù sí ìhun tánàbì kù sí. Àlẹ́ mi ẹ̀ o ó wà ń bí kò sí ń bí lẹ́nu pé àwọn sàhábà wọ́n ti lọ àfi kọ́lọ́hún kó ṣàánú títà wa kọ́lọ́hún ṣe kí ni kó ṣàánú tiwa. Àwọn ilé ẹ̀ wọ́n pèrè àwọn ọjọ́ pé ànábì fìdá àánú gbogbo ohun tó bá ti jẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́run sọ ànábì sọ ìṣó àwọn àlẹ́yìn ẹ̀ kò sí yẹn mọ́ kò sí mọ́. Ànábì kan fi sọ mí la tasubbu ashabi tẹ bá ń wọ́n tẹ́ ń wọ́n lọ ẹ má ṣe gbọ́ àwọn sàhábà tèmi ànábì Muhammad tẹ́lẹ̀ mi ò fẹ́nu fi gbági ńgbà mí pé ta ní jábọ̀ rẹ̀ ra ọkùnrin ní ọkùnrin làwa náà ọkùnrin jẹ́ ọkùnrin lọ o kì í ṣàwọn eléyìí. Ẹ̀rí àwọn gbọ́ yé bá ṣe gbọ́ yé náà lẹ́ fi ń bi ànábì lọ́rùn pé walal jihadu fi sabilillah káwá sọ pé a fẹ́ gbé ìdà fi jagun bá ṣe mọ́ sí bó ṣe lọ́lá tó yẹn kò tó ọlá tí ń bẹ fún iṣẹ́ ta fẹ́ ṣe mẹ́wàá àti àkọ́kọ́ náà. Ànábì ní walal jihadu fi sabilillah Ànábì ní ìjagun sínú ìtọ́lọ́wọ́n bá ń kọ́ a lè fi wé iṣẹ́ ta fẹ́ ṣe mẹ́wàá àti àkọ́kọ́ ní oṣù náà. Ànábì wa ní àyàfi nǹkan ọ̀kan kí ni nǹkan náà wọ́n ní illa rajulun àyàfi ọmọdékùnrin kan ṣoṣo tá a fẹ́ kàwọn nǹkan yìí báyìí sí lára tá a bá rí tó bá pé lára ẹ̀ dáadáa òun nìkan láka iṣẹ́ ẹ̀ fún iṣẹ́ tá a fi wé iṣẹ́ tó dá nínú alákọ̀ọ́kọ́ ní oṣù ọjọ́ mẹ́wàá nínú àkọ́kọ́ oṣù Dhul-Hijjah yìí báyìí. Tálọ́kùnrin náà kharaja bi nafsihi ọkùnrin náà ó gbé ẹ̀mí ẹ̀ jáde wa malihi gbogbo tó nù gbèsè ayé pátá tó ṣe látàárọ̀ dalẹ́ gbogbo ẹ̀ pátá ó kó jáde báyìí pé mo fẹ́ fi jagun sínú ọ̀fun lọ́wọ́ bá. Àmọ́ kí ló wá padà ṣẹlẹ̀ walam yarji' bidhalika bi shay'in ńgbà tá a fi wá díẹ̀ pé ọ̀gbẹ́ni kí ló mú dé ẹni tó lọ sójú ogun pẹ̀lú ẹ̀mí ẹ̀ àtòwó tó ní àtòun àti owó ọ̀kan ní òṣèré padà wá sílé òun nìkan níṣẹ́ tó ṣe yẹn á fi wí ẹni tó ṣiṣẹ́ tó dáa nínú alákọ̀ọ́kọ́ ní oṣù Dhul-Hijjah kí ọlọ́run ọba láńgbìlọ̀ tó ka wá pẹ́ tó ṣiṣẹ́ nínú alákọ̀ọ́kọ́ oṣù náà. Kí wá ní àwọn iṣẹ́ tó jẹ́ àwọn iṣẹ́ tó dáa tá a lè ṣe. أقول ما الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد. أقول فلان لك شو أجارك بيالله وكششو نجارك بيانا أبو محمد صلى الله عليه وسلم ونقولون باكيان أبو محمد kí wá láwọn iṣẹ́ tí ó dá tá a lè mú ṣe nínú mẹ́wàá àti àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah yàtọ̀ sí ọjọ́ àràfá tí ó yẹ kí á gbàwẹ̀ ní inú ẹ̀. Iṣẹ́ tó jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tí a gbọ́dọ̀ máa rí lára mùsùlùmí láyé wọ́n ní kí ni ma hiya aqidatuka kí ni gbàgbọ́ ẹ̀ kí láàdì ọkàn ẹ̀ sọ̀bà tó dá ẹ̀. Èmi pẹ̀lú ẹ̀ á sọ gbólóhùn la ilaha illallah ṣé dìsí gbólóhùn náà òdodo ní àbí ní tirọ́ kọ́kọ́ fi yé inú ẹ̀mí ẹ̀ náà. Iṣẹ́ àkọ́kọ́ ni ẹ̀hún tó máa ń ṣe tó lọ́lá jù láyé àkọ́kọ́ ni ẹ̀hún. Ẹ rí i pé ànábì ó ṣàlàyé ẹ̀ ó yé ọlá tó wà fún ṣẹ́ ó fi hàn wá níbi tí gbé ń ṣàlàyé pé man kana akhiru kalamihi mina dunya la ilaha illallah dakhala aljanna pé gbogbo ẹnikẹ́ni tó bá já sí pé gbólóhùn gbẹ̀yìn tó wí báyìí fi kó láyé ní la ilaha illallah ó ṣe kí ni yóò wà aljanna bó ṣe kéré tó yẹn agbọ́dọ̀ ti pọ̀ jù ló fi já sí pé wà á rí ìwọ pẹ̀lú ọlọ́run báwo lẹ̀mí ẹ̀ ṣe wà sọ́ba náà ǹjẹ́ ó fi rẹ̀ lẹ̀ fọlọ́run lóòótọ́ níbi gbólóhùn náà yẹn jẹ́ iṣẹ́ kan tó lágbára tó lọ́lá jù. Gbólóhùn náà ó wá wò ó pé àwọn májẹ̀mú méje tó wà lára rẹ̀ tọ́lọ́run fi ń gbà lọ́dọ̀ èèyàn ló wà lára rẹ̀. Gbólóhùn náà tọ́lọ́run fi ṣe ní àtẹ́wọ́gbà pé lábájá mo gbà lọ́dọ̀ ẹ̀ pé ó wọlé májẹ̀mú méje gbọ́dọ̀ pé lára rẹ̀ kò bá fi irọ́ ló pa ń tán ẹ̀jẹ̀ lásán ni ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ̀
insha Allah ta'ala. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́kejì, báwo ni ìfẹ́ tó ní sí Ànábì Muhammad ṣe wà sallallahu alaihi wasallam? Kì í ṣe ìfẹ́ uhibbuna bí ya Hashimi ya Muhammad òǹkọ́ o, kì í ṣe torí òun. O. Kí ni ohun tí Ànábì sọ sallallahu alaihi wasallam jẹ́ mu wà lérí ẹ̀? Kí ni ohun tí àwọn àfáà sọ nípa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jẹ́ mu wà lérí ẹ̀? Kò yẹrẹ o. Ó jẹ́ àkọ́kọ́ iṣẹ́ tó gbọ́dọ̀ mójútó nígbésí ayé ẹ̀. Pàápàá jùlọ ní kíni? Àkọ́kọ́ mẹ́wàá, ìjọ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù Dhul-Hijjah. Kọ́kọ́ wọlé yẹn náà. Tó bá ti wá rí yẹn bùṣe, padà síbi ìrun kíkí ẹ̀ wáyé. Ǹjẹ́ báwo ló ṣe màrún kí sí? Ọ̀pọ̀ wa màrún kí wallahi, mo fọ́nà máa búra fún yín. Kọ́dà ọ̀pọ̀ owó màlúwà láṣẹ. Màlúwà láṣẹ. Ẹ̀rí. Ọ̀pọ̀ wa tán bá ní ká bọ́ síbi ká ṣe test fún wa nípa ọ̀rọ̀ ọ̀run kíkí. Ẹkún lẹ́nu mi ò mọ̀ sún o. Nǹkan tí mo ń sọ yìí, mo dánwò pípọ̀ ni o. Mo wá ní pé a ní problem. Mo wá ní bí abájọ ọ̀rọ̀ owó fẹ́ẹ̀fẹ́ kan tutù pípọ̀ nínú ìgbésí ayé wa. Àmọ̀rún kí, àmàlù àláṣe. Problem ńlá nínú ìgbésí ayé wa. Ìsínlọ́wọ́ rẹ̀ pé ǹjẹ́ òun mọ̀ ṣe? Tó bá mọ̀ ṣe, wá àfáà tó ní confiance pé àfáà ẹ má bínú báwo náà ti máa ń ṣàlọ́ alágbà. Ìtìjú ò sínú ẹ̀. Báwo náà ti máa ń ṣe kí ni? Láti máa ń ṣàlọ́ alágbà. Báwo náà ti máa ń kírun gbà? Nítorí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níjọ́ kìíní àná ó kọ́ àwọn sàhábà ni ó kọ́ wọn ni pàtó fẹ́ júwe ìrun fún wọn ó bọ́ sí mímbàrí ni ó wá ń ṣe fún wọn lẹ́yìn kọ̀ọ̀kan gbà tó parí ẹ̀ bó ṣe kí ló wí sallu kama ra'aytumuni usalli bí mo ṣe kí tẹ́ rí mi yìí báyìí bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa kí títí àlùkìyámà fi dé ni wọ́n á ń tẹ̀lé wọn ara wọn bẹ́ẹ̀ fi á bá wa lẹ́nu lẹ́rìí pé àwa àkànkírun náà bẹ́ẹ̀ kùn wọn báwo náà ṣe máa ń ké gbà látọ̀dọ̀ Ọlọ́run tí ó dún Ànábì Muhammad sallallahu alaihi wasallam àsáré lẹ́yìn ẹ̀ mọ́ ọ̀pọ̀ ọmọ ọ̀run kí o ẹlòmí bá lọ rùkú lẹ́gbẹ̀ẹ́ ó fẹ́ mọ̀ sùkùn sùjúdù bí sùjúdù ajá ẹ̀rí ẹlòmí ó dọ̀ ewu ní kíyàn lọ sùjúdù kí ọwọ́ yìí báyìí kó kan tán ẹ méjèèjì ewu ní bí bẹ́ẹ̀ kọ́ ọ lọ sùjúdù bí báyìí ó wá fi balẹ̀ yẹn ṣe èkó wa báyìí ní sùjúdù lá ọwọ́ máa ń lòkè ní èyí báyìí yóò lòkè báyìí àbí ó sì yà lára ẹ̀fọn ha ìtàn rẹ̀ wó yà lára kí ni ìbínú ẹ̀ báyìí ìyẹn gangan ní pòsíṣíọ̀n tí ẹ fi lọ sùjúdù àmọ́ rùkú ọ gbọ́dọ̀ lọ ó gbọ́dọ̀ tẹ̀ lọ́lẹ̀ jù ó sì gbọ́dọ̀ lókè jù ó ṣe kí ni ó gbọ́dọ̀ tẹ̀ lọ́lẹ̀ jù ó sì gbọ́dọ̀ ṣe kí ni àyíṣọ́ lérí irun gbogbo kìíní ìbáyà Ànábì ṣàlàyé ẹ̀ látòkè délẹ̀ kí ni wọ́n á sọ láyé kọ̀ọ̀kan ní òrùn ẹni tó mọ gan lára kò wà concentré ìmáàmù gan tí ń kírun fún yẹn wájú bí ìgbà pé ń ṣe sport sọ̀rọ̀ bí ìrántí sọ̀rọ̀ máa jẹ ọlọ́run tó bá sọ máàṣì ńkọ́ ìrìn àti tán tó ṣe tán níwájú máàṣì àbálẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un. jama iṣẹ́ yìí iṣẹ́ kan ní tó ní ọlá bí tí mo ń lọ́pọ̀ ní àmọ́ ṣe jẹ́ iṣẹ́ ọ̀ranyàn ó ní láti mójútó náà. ẹ̀rí nínú àwọn iṣẹ́ tó yẹ kí èèyàn mójútó lẹ́yìn àwọn eléyìí ni pé zakat ti di àdánwò lẹ́nìí kí ló sọ ọ́ dàdánwò àyà yìí báyìí ní tọ́lọ́mù fi tó àṣírí wa ń pé innal insana li rabbihi kanud wa innahu ala dhalika la shahid wa innahu li hubbil khayri la shadid ọlọ́run tó àṣírí wa síbẹ̀ pátápátá ọlọ́run ní innal insana li rabbihi lakanud ọlọ́run ní dájúdájú iyèméjì ò sí mẹ́ ọmọ èèyàn lakanud aláìgbàgbọ́ èèyàn ló jẹ́ fáwọn ọlọ́run ọba níbi àìmáfẹ̀mí ìmoore fífẹ́ mi ọlọ́run pé kí dúpẹ́ fọlọ́run ọba ní tó sún wa débẹ̀ nìyẹn ọlọ́run tó wá ní wa innahu ala dhalika la shahid òun gangan fún rẹ̀ ó jẹ́rìí lé rẹ̀ lórí pé lódodo aláìnígbàgbọ́ lòun òun ò dúpẹ́ orí fọlọ́run àbá àmọ́ ẹ̀ka mọ̀ mo fi máa ń sọ àwọn sàhábà tí wọ́n lọ ẹnìkan wọ́n lọ fi wọ́n fi wé wọn o àwọn sàhábà tí wọ́n bá ń ná owó
owó máa ń bẹ̀rù wọn. Yorùbá mo sọ fún yín o, owó máa ń bẹ̀rù pé bàbá yìí kì í wẹ̀yìn o. Bọ́n ṣe wá ná náà, Ọlọ́run tún máa ń kó tì wọ́n pé kó máa pọ̀ sí i. Ẹ̀rù máa wá ń bà wọ́n pé mo ná kíní yìí kò mọ̀ tán. Ṣé kìí ṣe ń pọ́ Ọlọ́run ti ń kán gbé kíámọ̀ fún mi láyé kí tó lọ? Àmọ́ ti wá kí ni kọ̀ǹtrẹ̀. Bọ́lá máa fẹ́ dán àwọn gbà mí pé anáwó Islam mélòó kan Ọlọ́run wá ní bó ṣe ń na yẹn kó máa dínkù lọ́nà mo fẹ́ wù ẹ́ pé yóò wà mẹ́ẹ̀. Tó bá débì kí wọ́n ní àfà ọ̀nà pé àyà Kùránì tẹ tú fún ọ tó máa ń pé tá a bá náwó Ọlọ́run máa ń fi omi rọ́pò ẹ̀ ṣe àyà náà tó. Ìhun tẹ́ sọ ẹjúwe kìíní náà kò dún o. Ọlọ́run ọjọ́ wa lọ àgbàlagbà lọ́lọ́run. Ọlọ́run mọ̀ yẹn dá o. Ẹni tí ẹ̀mí ẹ̀ ò bá kí kó dá Ọlọ́run mọ̀ dáadáa sẹ́ àwọn Yorùbá ọmọ wọn ẹ̀mí ẹ̀. Ẹni pé ń ta fi ẹ̀tọ́ sáwọn sàhábà tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn agẹ́jẹ́ ni pé aláìgbàgbọ́ ni wá níbi ìfẹ̀mí ìmọ̀ọ́dẹ fi hàn Ọlọ́run. Ọlọ́run wa parí ni wa innahu li hubbil khayri la shadid. Ayé li hubbil mal la shadid. Ọlọ́run náà mi yàn àti fẹ́ràn owó kọjá owó gangan lọ. A fẹ́ràn owó ju ẹ̀mí ara wa lọ. A fẹ́ràn owó ju àwọn fàmí wa lọ. Ẹgbẹ́ Ọlọ́run tó àṣírí wa. Padà wọn fẹ́ béèrè ṣé Ọlọ́run kúrò ni? Ẹni tó sọ fẹ́ sọ ń kọ́ Ọlọ́run kúrò kó náà sókè mi báyìí. Left man mi gbà mí mílíọ̀dẹ́ ni o. Mílíọ̀dẹ́. Yóò ti máa sáyé láti gba 500,000 lọ́dọ̀ ẹni tó ní 600,000 ti kún mílíọ̀dù ti tiẹ̀. Mílíọ̀dù mẹ́fà tó kó sílé tó jẹ́ ti tiẹ̀. Ká ní o fẹ́ máa ná 100,000 par jour tó fi kú wòlé náà tán. Wọ́n bá ò tó bẹ́ẹ̀ 100,000 par jour. Ṣé o lè ná 100,000 par jour fi jẹun? Kí ló fẹ́ jẹ? Ó kú dànù lásán, ó ti kú kó tó kú. Ibẹ̀ yẹn kó wa clear nígbà a fẹ́ràn owó jẹ̀mí ara wa lọ. Ọlọ́run tó àṣírí wọn wà clear. Náà ló fàṣẹ ká fura síra wa. Inú oṣù náà kì í ṣe oṣù kan tó yẹ ká bẹ̀rù owó níná. Pàápàá jùlọ zakat. Rántí tó bá dẹni tó náwó lọ́wọ́ tó náà kilẹ̀ tó kẹnu bí màá ṣe ẹ̀kọ́ o. Ọlọ́run fẹ́ fi ṣe kòǹgẹ́. Rorí wo ń pé àwọn yẹn kan ṣiṣẹ́ jù mí lọ. Àwọn tí wọ́n ń fọ́ ògiri tó ń wa kànga ò ṣiṣẹ́ tó wọ̀n. Àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n ní tó ẹ̀. Tiẹ̀ ní pé kí ni ọkàn jókòó náà ni ọkàn sọ̀rọ̀ àlò pé kí ní báyìí fún gbàǹkan báyìí wá òun náà sì ń pọ̀ sí. Ọba tó gbé fún ẹ ọba náà gan ni. Wọ́n yẹ kó rántí ń pẹ́ ni tó gbó fún ẹ náwó ni wọ́n náà kọ́ ṣe kàlá rẹ̀ wọ́n náà jẹ́ náwó. Bọ́lá òun ṣe wá kó fún ẹ Ọlọ́run wá ní lábájá ọmọ lábájá mímọ rán owó sí ẹ. Àwọn èèyàn kan wà tí wọ́n wà lérí owó tó wà lánàá yọ nǹkan báyìí nínú owó náà kò gbé fún wa wà nínú wọn ò gbẹjọ́ owó náà ti pọ̀ jù èyí tó lọ́n kó fún wọn gan. Ọlọ́run wa innahu li hubbil khayri la shadid. Yẹ ká padà síbẹ̀ á rí i pé oṣù náà ń kọ́ oṣù kan tó yẹ ká náwó fọ́lọ́run ní ìlàgbé wa. Àwọn tá ló yẹ ká ná fún ká ná fáwọn òbí wa méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ta sọ wá lọ. Ká ná fáwọn ẹni tó jẹ́ fàmí wa. Má bẹ̀rù pàdé àwọn ẹ̀mọ́ bẹ̀rù nígbà bí ìyá tí mo fẹ́ náwó yìí báyìí wọ́n ní ìyá kan alágbára ni. Ń sọ fún ẹ pé gbàǹgbé ọ̀lẹ ni kò lágbára. Kò tí alágbára tó jẹ́ ni pé wọ́n ti gbé sí ẹlẹ́mìí pé tó bá jẹ́wọ́ náà káàkiri wọ́n ti gbé sí ẹlẹ́mìí pé tó bá gbé owó fún un níjọ́ náà lówó owó alẹ́ òní lówó mọ́. Ẹ̀kan yẹn sọ yẹn kan ló ṣe o. Ìwọ gbé fún àdẹ́bìnrin tó bá gbé fún ò ń gbé iná fún jẹ ni. Tó bá dán o yóò dán tán nínú gbèsè ayé. Má bẹ̀rù wọn mọ́. Iṣẹ́ tọ́lọ́run rán wọ̀ ni kò jẹ́. Má wo iṣẹ́ tí ṣe ìtọ́nù rán wọ̀. Wọ́n ti àmọ́ tó fàmí ṣe ni. Àwọn tó súnmọ́ láwọn ẹni tán jìnnà sí ẹnu fàmí wọ́n ṣe tiẹ̀ liman lillahi rabbil alamin. Lẹ́nu mi tẹ̀lé aṣọ Ọlọ́run wa. Náwó fáwọn fàmí. Lẹ́yìn wọn àgbà náà mo máa ń sọ mọ́ jẹ́ kan mọ̀ ká òṣì lára ìyàwó ẹ̀ o ẹ̀ ń de túró àgbò níwọ̀n tí ká tán o. Tó bá di bẹ́ẹ̀ rí bú ni fún ọ ká tó sọ fún àwọn ọmọ ẹ̀ kì í ṣe nǹkan tó dáa. Jẹ́ ká rí àmì ọlá tí ń bẹ lára àwọn òbí ẹ méjèèjì ìyàwó àtàwọn ọmọ tó bí tó sì gbọdọ̀ kọjá èyí nínú ẹ̀. Àwọn tá a tún máa ń náwó fún àwọn ẹni Ọlọ́run tán sí Ọlọ́run láyé
lópin ìgbà tí bá ń fi owó ẹ̀ fi gbé òkèlè sẹ́nu títí ń ṣe ìjọsìn láyé ládàá òṣè kíni nítorí pé ihun tó gbé sẹ́nu yẹn ń kọ́ òun ni sábàbí tó fi lágbára fi ṣe ìjọsìn fún Ọlọ́run ọba wọn kò ládàá fún ẹ ká máa wá àwọn kẹyìn káàkiri lóṣù yìí báyìí lẹ́yìn ẹ̀ kí ló kàn ló ṣe olórí àwọn ẹbí gbà àwọn lè wá bí nípa ẹwà àwọn tẹ́ ń ka yí báyìí ṣáná bí gbà wẹ̀ náà ni anábì ṣe kíní kan ẹ má báyà kan rojọ́ o anábì kíni al-amalu salih láàm tó wà ń bẹ̀ yufidul umum lil-istighraq gbogbo iṣẹ́ olórí pátá ló kó yọ sínú al-amalu salih anábì ní àwọn iṣẹ́ olórí kò sọ pé yí báyìí túmọ̀ ẹ̀ ní pé èyí tó bá rọ̀wọ́ lọ́rùn bẹ́ẹ̀ ni kò ṣe kíni kò mú dání fattaqullaha mastata'tum torí lọ́wọ́ ayé kíni appliqué súnà wọ́n gbà ẹnu kíní náà súnà gidi ló ń tẹ̀lé o súnà o al-amalu salihu alábíà Muhammad sallallahu alaihi wasallam kò précisé iṣẹ́ kan báyìí àyìnbá précisé ẹni pé kíni mo ṣílẹ̀kùn ẹlẹ́fun yín èyí tẹ bá rí ń pápá yín kánú ẹ̀ kó ní kíni kò ṣe kódà èyí tó kéré jù nù iṣẹ́ ni kíni tabassumuka fi wajhi akhika sadaqa ń gbé wọ́ọ̀rí kan fi ṣe sàrà pápá ó kà rọ́mọ yẹ́ ẹ̀ ní assalamu alaikum bó ṣe rẹ́ ń sin músẹ́ ẹ̀ adábà Muhammad sallallahu alaihi wasallam èyí tó wà ní gbèsè ayé ẹ̀ ni ẹ̀ ní kò rẹ́rìn sóbìnrin olóbìnrin o ẹgbẹ́ Yorùbá tí mo sọ nù ọmọ tó bá rí àwọn arúgbó tí wọn ò lè rẹ́rìn sáwọn dáadáa wọ́n ti ṣe kí ni rẹ́rìn sáwọn arúgbó tó bá rẹ́rìn sí ẹ̀ wọ́n ní gbogbo yín náà ti ká èyí náà fẹ́ wúlò bí àárín yẹn sùn wọ́n wà ní àfáàsì ní ká máa rẹ́rìn sáwọn èèyàn jẹ́ tabassumuka fi wajhi akhika sadaqa kò rẹ́rìn músẹ́ sójú ọmọ yẹ́ kójú ẹ̀ kó túká sọmọ ìyá ẹ̀ ọ̀nàbà Muhammad sàrà ni ó wà ní kankan ní òun lówó nìyẹn kì í wá ṣe ń pé àgbèsí kan pé kí ni ẹ̀wá sàrà ni wọ́n ti kílásì ẹ̀ èyí tó rọ̀ mí lọ́rùn náà ni pé kí n fi owó lẹ̀ kí n má fòfin sàrà kí n má rẹ́rìn sáwọn èèyàn ọlọ́run mọ̀ ṣe wà láhùn èèyàn láyé náà ǹjẹ́ lábala sàrà ṣíṣe òun nìyẹn èwo ló tẹ̀lé báwo ni okùn ẹbí ó tọwọ́ ẹ̀ fi já wa ìbéèrè ni o kí ló lè fà ọ̀dà ṣé ó lè rọ̀ ẹ́ lọ́rùn ń pé kó rí èèyàn kan tó fẹ́ ṣokùnfà ìyà láàrin wọn pẹ̀lú ìyàwó ẹ̀ tó nífẹ̀ẹ́ sí tínú òdùn bínú ò ṣe lè dùn bẹ́ẹ̀ náà nínú Ọlọ́run ọba ò ní dùn sí ẹ̀ ń kó fẹ́ jí sábàbí tẹ́bí ó fi yà ẹ bá ń gbọ́ òṣùwọ̀n yẹn dára o tí ó fi yí ẹsẹ̀ rántí àwọn ẹnìkan tó nífẹ̀ẹ́ sí tán fẹ́ mú ìyàwó láàrin ẹ̀yin méjèèjì ó ní pé yóò lé lára ẹ̀ gan ẹ̀mí ò kọ̀ bẹ́ẹ̀ náà lọ́n gan òfin ẹ má jẹ́ ọkùnrin bí o ẹ má jẹ́ kí ni kò sí bó ti lè wò kó rí kódà mo mọ̀ wọ́n tó bá ní lábájá olórí ẹbí eléyìí olórí ẹbí mẹ́ni tán pẹ̀lú olórí ẹbí ni olùmọ̀ ní mẹ́jọ olórí ẹbí olùmọ̀ tó gbére ẹ̀ sípò àkìtàn ẹgbọ́n tó wí tó gbére ẹ̀ sí ni sípò àkìtàn àbí ó gbére ẹ̀ sípò kùmọ́ àti ò lè kọ̀gbẹ́ kankan àbọ̀rọ̀ mo kọ̀ ní fi mo ṣe kinní kan ó lè jẹ́ olórí ẹbí ó dẹ̀bírú kẹ́yìn náà ni ihun tí ó tó nǹkan ló ṣe kí ni mọ̀ mú dání ọmọ wa fi ìfẹ́ inú ẹ̀ fi da ẹjọ́ ẹbí ó tibẹ̀ dàrú tó bá dàrú gbére ọwọ́ ẹ̀ ìgbésí ayé ò ní tó nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọmọ wa àtijọ́ àti mu yóò lè fún ẹ nítorí pé ká so pọ̀ bí pọ̀nkọ́ sábà bí ni charles gift máa ń tọ̀ yẹn wá ìmọ̀ yìí kí ni ìfọ̀ tọ̀ yẹn wá ká mọ̀ yẹn dáadáa nígbà ọ̀tún òsì bẹ́ẹ̀ ni wọ́n ṣe kó wọ́n ń bú ẹ lágbájá kò dáa èyí tó máa yà mí lẹ́nu méjì báwo ni wọ́n ṣe jólù mọ̀gbà tó wà sọ pé ó bírú láàrin ẹbí ẹ̀hẹ́ o ìwọ̀n tí wọ́n dánú bí àfáàjù láàrin ẹbí ni pé kí wọ́n ti ẹ bọ́bọ́ inú ẹ̀ inú lè bí ẹ fẹ́ ní ẹ̀ inú sì gbọ́dọ̀ bí ẹ fún rẹ̀ inú gbọ́dọ̀ bí ẹ fún títí Ọlọ́run àti Ànábì Muhammad sallallahu alaihi wasallam Yorùbá náà kó yé dáadáa o ọ̀tọ̀ ní pé ni wọ́n sọ̀rọ̀ sí èmi mo wá ń bínú ọ̀tọ̀ ní pé kí ni wọ́n ń ṣe Ọlọ́run bá mo bínú torí ẹ̀ nǹkan ọ̀tọ̀ méjì ni o ẹlòmíì máa ń bínú fún rẹ̀ kì í bínú nítorí tọ́lọ́run torí ti Ànábì Muhammad sallallahu alaihi wasallam ibẹ̀ ni ká mú dáadáa àbágbọ́ bẹ́ẹ̀ yé wàhálà ọmọ ṣẹlẹ̀ náà ni
ọba ń bínú mọ́ nítorí ẹbí máa wọ́n pé tí mò ń bínú fúnra mi ni tán dá ń bí mi ni àbí mò ń bínú nítorí pé wọ́n ń kọlù fi Ọlọ́run ọba wọ́n ń kọlù fi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ni káwò dáadáa má jẹ́ kẹ́bí kò tọ̀wọ́ ẹ̀ já dákun tó tọ́lọ́run ìtọ́lọ́run máa fi bẹ́ẹ̀ nínú oṣù yìí báyìí náà ṣe tó yẹ ká ṣe ní oṣù náà gbógi lòun náà jẹ́ nu ẹ̀ tá bá ní rí inú ẹ̀ bí ya má fàdí sẹ́yìn mọ́ lọ tó bá débẹ̀ tí nǹkan má ṣe lágbàjá wa ohun tó ṣe ní báyìí ó dùn mí má fi ṣe bẹ́ẹ̀ mọ́ òun bẹ́ẹ̀ sì ti owó yẹn mi sì rú ọ bẹ́ẹ̀ báyìí ni mo sọ ọ̀dà ẹ̀ má bínú ọ̀rọ̀ ṣe kí ni èèyàn wá mẹ́ ṣagídí wá àbúrò ìṣòwò àgídí ṣé wọn tí mo sọ lódùn ẹ̀ dákun má bínú jẹ́ ká tún kọ́ntínú iṣẹ́ kù tá a fẹ́ ṣe láyé náà kí ló ṣe yẹn àgbàlagbà nìyẹn máa rò pé bó ṣe ṣí yẹn sẹ́ ọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ fọmọdé yẹn kò ń gbé rẹ̀ sípò kíni àgbà báwo ni kò ṣe ní dààmú kọ́lọ́n kò ṣe wá ní àgbà nínú ọgbọ́n nínú òye àti sùúrù kọ́lọ́n mọ́ ṣe wá ní àgbà nínú odó eré lásán tí ò mọ ohun tó yẹ kó ṣe kọ́lọ́n kò ṣe àmọ́lẹ́ nìkan kan wa. ǹjẹ́ ẹbí kí wọ́n tó wẹ̀ bàjẹ́ àwẹ̀ tá a sọ tẹ́lẹ̀ rí mo ra mọ́ àwẹ̀ náà níbi gbígbà ọjọ́ ọdún nìkan la kì í gbàwẹ̀ kí là pé ọjọ́ ọdún nìkan la kì í gba àwẹ̀ ká mójútó àríyàn dáadáa èyí tá a fi kásẹ̀ ńlẹ̀ ọmọ ìyá mi ní Islam wọ́n fi Ọlọ́run máa fi bẹ́ẹ̀ wọ́n fa àdúrà fi ṣeré o kí ni mo pé wọ́n fa àdúrà fi ṣeré o èyí tó ti dánú ọ̀rọ̀ ẹ wọ́n fẹ́ kí ni àdúrà èyí tó kù díẹ̀ káàtó wọ́n fi àdúrà àwọn òbí ẹ̀ tó ti lọ òmìnirí ọwọ́ tí wọ́n wà o bóyá wọ́n ń kóyà fún ọ lọ́wọ́ báyìí ni ó mọ̀ fàdúrà ránṣẹ́ sí wọn àwọn ọmọ ẹ tó ti lọ fàdúrà ránṣẹ́ sí wọn ìyàwó tó ti kú kódà kó ṣe é fi kú yáa fi ẹ̀kú fàdúrà ránṣẹ́ sí gbogbo àwọn fàmí tó ti lọ lọ́hùn da fàdúrà ránṣẹ́ sí wọn wàláhì tá má sílẹ̀kùn sàádé fẹ́ lómi pé ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó ní pé kò yẹ kí ẹ̀ bínú sí ọ̀dọ̀ wọn nǹkan ṣẹlẹ̀ nínú sàárè o àwọn tó débẹ̀ náà mọ ohun tó wà ń bẹ̀ ṣùgbọ́n tó bá ká ọ̀rọ̀ ànábì dáadáa ó ní pé nínú sàárè kì í ṣe àyè tó yẹ kí yẹn fi báyàn ṣàwàdà kì í ṣe àyè tó yẹ kí yẹn fi báyàn ṣeré àyè kan ni tí yẹn máa ń dédé kan lè àdúrà ṣe tó fi bẹ́yẹn kan ṣe ó kan lè ṣàdúrà fẹ́ tó wà mẹ́rin ká tó wá dáhùn òbí tó bí ẹ sílẹ̀ ìyàwó tó ṣe kí n tó gbé kọ́ tó kìlọ̀ má fàdúrà fi ṣeré kó ṣàdúrà fórí ara ẹ̀ kó ṣàdúrà fáwọn ọmọ ìyá ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ti lọ ṣàdúrà fáwọn ọmọ ìyá ẹ̀ tí ń bẹ ń lù mí tán bẹ ń gbígbóná ìyà wàhálà wá ṣàdúrà fún mi tí Islam gbé lọ yìí Islam dàbí Islam máa wò ẹ wò mọ́kà dáyanyan mo ṣe kí ni kò fẹ́ lè ṣe òwò wà wọ́n wá dín pé èèyàn fóró mẹ́rin mẹ́ta ní ipò ká wà Ọlọ́run dákun kò forí jẹ́ nǹkan kan wà o nǹkan kan kọ́ Ọlọ́run bá ní bínú Ọlọ́run dákun àmọ́ kò ń bínú àmọ́ pẹ́lẹ́ ṣe ni Ọlọ́run dákun sàforí jẹ́ nǹkan kan wà Ọlọ́run pẹ̀lú mọ́kà ọlọ́mọdé ó bàjẹ́ o ọlọ́mọdé ó dàrú táwọn mọ́kà gan fi sọ̀rọ̀ wọn di bẹ́ẹ̀ àwọn náà ń sá ni kí náà ń sá ká má fi epo tí ò dáa fi yí ìlú Saudi lára ni nítorí tó bá dín pé wọ́n fún yàrá pé ẹ wá kẹ wá ṣe hajj àwọn adọ́hùn yẹn bẹ̀rẹ̀ sí ní kú kí ni wọ́n wí wọ́n ní wọ́n ń pè wọ́n wá kán wá pa wọn Islam ti lórúkọ tí ò dáa tẹ́lẹ̀ rí mo yàn kán bọ́ lọ accuse tàwọn Saudi tí wọ́n ṣe ò dáa láà abadan kò wọ́n kó rí bẹ́ẹ̀ mo fi mọ́ sọ pé kí ni kò sí ìjọba kan láyé tí ó máa lẹ́mi pé kí ni kó má da fún àwọn màlúù mi ẹ̀mí kó dáa ní òní ó lè máa wá yíwọ́ lọ́dọ̀ ẹ̀ làwọn afáàfin sọ pé ohun tó dáa jù láàrin yẹn ń gbé tẹ bá rí ìjọba kan pé ń ṣe láyé tí ó ń fa kò tó wọ́n ní ìyìn tó fà tó tó yẹn ní kẹfù máa ṣàdúrà fún pé ìtókù kọ́lọ̀ kó bá àtúnṣe ẹgbọ́n ìbáyìí dáadáa o níjà ní pé kí bá wọn afáàsí wa ń sàwọn ìdílé sọ̀rọ̀ tó fi dákẹ́ wọn mọ ohun tó dákẹ́ lé lórí kò sí náà bá ṣe wà ń bí kò sẹ́nìkan tó dáa tán ń pé ìjọba yìí yóò ṣe sample sàn láyéláyé owó abáṣàr èèyàn ni yóò gbìyànjú níwọ̀nba àwọn tá a jẹ́yàn lẹ́yìn ẹ̀ láfàdúrà fi kì í lẹ́yìn pé Ọlọ́run dákun sẹ́wà kọ́ máa ṣe ó ti yẹ kí gbogbo olùkó wà nìyẹn ló fi já sí pé Ọlọ́run dákun ẹ̀sìn wa tòótọ́ ń di Káàbà Ọlọ́run bá dá padà wá sílé Ọlọ́run bá a ṣe ń lọ ṣe ìjọsìn tọ́lọ́run fi ń tàtà rí ẹ̀ fi foríjì wá tọ́rọ̀ wá fi ń dá sí Ọlọ́run dákun ṣe ní rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billah Ọlọ́run àárẹ̀ tó dà sáyé nínú bínú Ọlọ́run dákun bá kakúrò lẹ́ Ọlọ́run bá kakúrò lẹ́ o Ọlọ́run bá kakúrò lẹ́ ìlú wa tó wá jẹ́ ìlú Benin yìí báyìí Ọlọ́run bá túlù náà ṣe Ọlọ́run èyí tó dá náà rọ Benin Ọlọ́run mọ́jọ́ ti bẹ̀ bàjẹ́ èyí tó kù díẹ̀ káàtó Ọlọ́run kó bá wa tó ṣe ìjọba abẹ Ọlọ́run kó bá wa kọ́ máa ṣe o èyí tó ṣe tó dá Ọlọ́run kó bá wa san lẹ́san èyí tó kù díẹ̀ káàtó Ọlọ́run kó bá wa nàró kí gbogbo ẹ̀ kó dùn kó dá kó yẹ nìkan kan wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim àwa fi Ọlọ́run bá fi bẹ ara wa ká gbìyànjú ká má sún mẹ́bọ ṣíṣe o
ká má súnmọ́ ṣìnà ṣíṣe, ọtí mímu ká jìnnà sí, tẹ́tẹ́ títa ká jìnnà sí, ìbásíkò jẹ́ ká má fi ṣeré. Al-Qur'an ká gbìyànjú ká máa kà nínú ìgbésí ayé wa, pàápàá jùlọ náà ọjọ́ mẹ́wàá tí àkọ́kọ́ náà. Àwọn ọmọ wa t'Ọlọ́run bá tó fún wa, ká mú wọn dáadáa, ká dìrọ̀ mọ́ wọn. Gbogbo àwọn ọmọ tán ti lọ báàkì tí wọ́n dé, Ọlọ́run dákun kó ṣe ń gbégbà fẹ́ni kọ̀ọ̀kan wọn. Tán bá wá gbà tán, àwọn òbí ká gbìyànjú ká ṣúwází nǹkan tó dáa fún wọn nínú tó jẹ mọ́ Islam. Nígbà tí wọ́n bá ti ń lè ṣiṣẹ́ pọ̀ lọ́ẹ̀sẹ̀, ládé ó máa jẹ́ tiwọn láyé kọ̀kọ̀ sáré gbọ̀ngbà kíyámà. Ká súnmọ́ àwọn èèyàn ká béèrè kí ló yẹ ká ṣe. Ó ti yẹ ní ohun tó ràn wọ́n lọ́wọ́, tó ran ìlú lọ́wọ́, tó ran àwọn òbí lọ́wọ́, àwọn òbí gan fi sinmi. Ká gbìyànjú ká súnmọ́ wọn, ká ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wọn. Ọlọ́run kò pẹ́ nìkan wa máa ṣe, kò sẹ́ni tó máa ṣe. Tó bá ní pápẹ́ òka lọ́gbọ́n Ọlọ́run ọba ń pọ́ Ọlọ́run dákun nǹkan báyìí báyìí mo fẹ́. Ṣé ọ̀nà ni àbí kì í ṣọ̀nà? Kì bá í ṣọ̀nà, Ọlọ́run ní kókó ń bẹ, ọba jọ́nà Ọlọ́run ní kó bọ́ síbẹ̀. Ọlọ́run kó mú àwọn ọmọ wa náà kó fún létí ìgbọ́ràn. Ọlọ́run má jẹ́ kán ti gbẹ̀kọ́ tí ò dá wa bá wa níbi tá a bá ń sọ wá dá síbi kan, Ọlọ́run mọ̀ṣẹ́ wa ọmọ náà bẹ́ẹ̀ fún wa lọ́wọ́. Torí àwọn èèyàn àtọmọ bí ń ta wọ́n pọ̀. Èyí táwa ń sọ nílé ọ̀tọ̀, èyí tó ń gbà ń ta wálé ọ̀tọ̀. Ọlọ́run jẹ́ kí tiwa ní kó borí Ọlọ́run. La hawla wala quwwata illa billahi al-'aliyyil 'azim. Allahumma a'izz al-islam wal-muslimin wa adhill ash-shirka wal-mushrikeen wa dammir a'da'aka بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله.